ọjọ́ sátidé ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹrin ọdún 2023 ọjọ́ tí ìdùnnú àti ayọ̀ eléyìí tó pẹ̀kẹ́ gbogbo àwọn ọmọọṣẹ́ établissement Kemisola tó wà ní àdúgbò Igbo ìṣèlú Pobe tí wọn ò ní gbàgbé lọ́jọ́ ọjọ́ yìí ọ̀dọ́mọbìnrin Bankole Nicole tí gbogbo èyí mọ̀ sí Takure ní olóríire àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ pè láti wá fi ara hàn gbogbo àwọn mọ̀lẹ́bí ẹbí ará ọ̀rẹ́ àti ojúlùmọ̀ tó péjú pésẹ̀ síbi ayẹyẹ náà Ìṣọ̀lá Nabilat ní ẹlẹ́ẹ̀kejì Falola Leons tí gbogbo èyí mọ̀ sí Rẹ̀mí ní ẹlẹ́ẹ̀kẹta olóríire náà Ausi Mazidat ní olóríire ẹlẹ́ẹ̀kẹrin Ẹ̀ṣọ́ Edvige ní ẹlẹ́ẹ̀karùn-ún olóríire eléyìí tí ó tẹ́wọ́ gba ìwé ẹ̀rí ẹ̀ lẹ́yìn tí wọ́n kọ́ṣẹ́ mọṣẹ́ ní iléeṣẹ́ tí wọ́n pè ní établissement Kemisola tó wà ní àdúgbò Igbo ìṣèlú Pobe ọ̀gá wọn tó gbé ìwé ẹ̀rí lé wọn lọ́wọ́ pẹ̀lú àtìlẹyìn ọ̀gá tó kọ́ wọn náà níṣẹ́ arábìnrin Ìdásù Amúdátù tí gbogbo èyí mọ̀ sí ìyá àbèjì ní àdúgbò Igbo ìṣèlú Pobe ló fi ìdùnnú àti ayọ̀ rẹ̀ hàn ní kété ìgbà tí ayẹyẹ ọ̀hún tí ó ń lọ ẹbí ará ọ̀rẹ́ àti ojúlùmọ̀ tó péjú pésẹ̀ ní ọjọ́ yìí kò lóǹkà ní gbọ̀ngàn ìpàdé ilé ìgbafẹ́ sílífàrì tí èkúté mọ́tò tó wà ní ìlú Pobe níparí ohun gbogbo àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ Solo TV láǹfààní láti súnmọ́ ọ̀gá kí a gbọ́ gbólóhùn kan láti ẹnu wọn gbólóhùn tí wọ́n rí gbà rèé látẹnu pa gbohùngbohùn Wàsíù Adédèjì àti Aṣádébẹ̀ náà tí wọ́n wà ń bẹ̀. Òjó Ozali Ọpẹ́ Olúwa àforítì bí wọ́n bá fún ònìyàn sẹ́nu iṣẹ́ ònìyàn gbọ́dọ̀ ní sùúrù tó fi kọ́ṣẹ́ kó ṣe iṣẹ́ náà lọ ṣe yọrí dépò ìsọ̀lí òbí ọmọ bí wọn náà òbí olúwa ẹ̀ pàápàá inú ẹ̀ kò lè dùn àmọ́ èèmọ̀ ní láti fún wọn ní ìsọ̀lí gbogbo oníyé wọn bá ta hala láti fi sílẹ̀ lu iṣẹ́ ó ní sùúrù ó ní gbogbo ẹ̀gbin tí yóò nìyẹn fún mọ́ ń ṣiṣẹ́ tọ́mọ ń ṣẹ̀ṣẹ̀ yọrí torí gbóná kò bá ṣe sùúrù ìjọ òníyè kò lè rí. lẹ́yìn eléyìí ọ̀gá tí ó gbé ìwé ẹ̀rí lé àwọn ọmọ náà lọ́wọ́ ti ṣe arábìnrin Ìdásù Amúdátù òun náà pẹ̀lú bá iléeṣẹ́ Solo TV sọ̀rọ̀ ẹgbẹ́ láì tí wọ́n ṣe lẹ́nu ọ̀pá gbòǹgbòǹ wa. wọ́n mi dùn púpọ̀ gan-an ni ayọ̀ mi sì tọkún kálí mo ṣe oríire púpọ̀ gan-an láàfọkọ̀ mi Tásùmù Ìṣọ̀lá Ọlọ́run kó bá mi dá sí kó dàgbà lówó ọ̀la iléeṣẹ́ Solo TV láìpẹ́ láì jìnnà ẹ̀dí lákújù wọn ìlà ọmọdé wọn yóò kú lọ́dọ̀ mi iye ń kọ́ṣẹ́ Ọlọ́run bá mi fún wọn ní ẹ̀mí sùúrù wá fún rọ́jú kọ́ṣẹ́ lọ́dọ̀ ọ̀gá Ọlọ́run bá mi fún wọn. ẹ̀tọ́ ni kò yà pé àdúrà ni wọ́n fi bẹ̀rẹ̀ ohun gbogbo níbi ayẹyẹ náà látẹnu ẹlẹ́sìn méjèèjì ẹlẹ́sìn kìrìsìtẹ́nì àti ẹlẹ́sìn Islam tí ó wà ńbẹ̀ tí ń ṣe àlùfáà Hussein àìmọye àwọn èèyàn tàtúrí bá sọ̀rọ̀ tí wọ́n fi ìdùnnú àti ayọ̀ wọn hàn níbi ayẹyẹ náà ọjọ́ má lè gbàgbé ló jẹ́ fún gbogbo àwọn olóríire eléyìí tí ọ̀pọ̀ wọn tó sì wà lẹ́nu iṣẹ́ tí wọ́n ń gbà ládùúrà wípé káwọn náà débẹ̀ kí wọ́n ju ibẹ̀ lọ. Kásùmù Ìṣọ̀lá ló ti ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ Solo TV Wàsíù Adédèjì ló gba àwòrán sílẹ̀ pẹ̀lú àtìlẹ́yìn Aṣádébẹ̀ náà. Solo TV ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.